Balidi àbí bẹ́ni dí ló dẹ̀ pé rẹ̀. Tí wọ́n bá tẹ̀ sọ pé wọ́n fẹ́ ṣẹ́rù ẹ̀wọ̀n bàyàn ṣé bí irú èmi wá ni. ó ní wàá ṣẹ̀wọ̀n. Ṣé bí mo tẹ́ ẹ sọ là ń máa ń gbé jáde ìwọ wá lọ́rọ̀ ẹ̀wọ̀n ń bẹ̀. Àṣẹ bẹ́ẹ̀ tó gba gbásùlọ ẹ má já sórí àkọ́kọ́ má sọ lọ́rọ̀ ẹ̀wọ̀n jájọ máa fà lórí social media. Àwa máa táṣìírí yín fáyésẹ́ oníṣẹ̀ṣe ọmọ oníṣẹ̀ṣe làwa ó ti yé. Àdẹ̀mọ̀ wọn bàbá wa tí wọ́n wà nínú ìṣẹ̀ṣe tí wọ́n ń ṣe dáadáa ó ti yé. Táwa bá ń sọ̀rọ̀ àmọ́ tá à ń sọ now fídíò tí mo ṣe lánàá tí mo sọ pé ẹ̀yin oníṣẹ̀ṣe ni kí wọ́n wá wàhálà tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà sí lọ́wọ́. Ó ní wàá ṣẹ̀wọ̀n mo dẹ̀ gbé fọ́tò yín síta. Ṣé o mọ iye fọ́tò àwọn àfáà wa tẹ́ ẹ ti gbé síta ṣá? Èmi mọ̀ gbé fọ́tò ẹ síta ni ó ti yé. Àwọn fọ́tò àwọn àfáà wa tẹ́ ẹ gbé síta tẹ́ ẹ pè lápáyàn MS bàbá recently ló gbé fọ́tò àfáà wa kan bàbá tó ìmọ̀ọ́mù kan tó ní ìmọ̀ọ́mù yẹn ìmọ̀ọ́mù apààyàn ni wọ́n. No so ìyẹn ò ṣe pé bóyá mo dìfé mo ti yé ohun tẹ́ ẹ sọ ni mò ń ṣe ohun tẹ́ ẹ sọ òun là ń sọ. Now tó bá wá tiẹ̀ sọ bẹ́ẹ̀ èmi fẹ́ kí federal government àbí àwọn security personnel kí wọ́n bá mi invite yẹ ìyẹn Bẹ́ni Lee àbí kọ́ invite yẹ náà kó wá ṣàlàyé. Ó sọ ẹ máa gbọ́ ohun tó sọ o. Ó ní inú mọ́sálásí ni àwọn Fúlàní agbésùmọ̀mí ń farapamọ́ sí ẹ̀yin ìran Yorùbá ẹ kíyèsára. Now ẹ wá bá mi bi Bẹ́ni Lee léèrè wípé mọ́sálásí ibo ṣe mọ̀ pé ó ti mọ̀ wọ́n definitely à ń sọ wípé àwọn people ìṣe wọ́n mọ àwọn tí wọ́n ń ṣe kínní yẹn. Ẹni tó lè sọ pé inú mọ́sálásí náà ń gbé ṣe mọ̀ pé ó ti rí wọn ni. Wá mú àwọn federal government lọ sí mọ́sálásí yẹn. Mọ́sálásí tó sọ yẹn ó yẹ kó o lè mọ mọ́sálásí yẹn. So wá mú àwọn federal government àbí security lọ sí mọ́sálásí yẹn. Tó bá ti lè mú ẹlẹ́fí máa mọ̀ pé àwọn ni wọ́n ń da ìlú rú. Àwọn people yìí ni wọ́n ń da ìlú rú. Ó mọ mọ́sálásí tí wọ́n wà. Ẹ̀yin aláṣìṣe tí wo ò bá mọ mọ́sálásí tí wọ́n wà báwo ló ṣe sọ pé inú mọ́sálásí náà wà definitely ó mọ mọ́sálásí tí wọ́n wà nìyẹn náà. So Bẹ́ni Lee so kọ́lọ́ kó ṣàánú wa kọ́lọ́ kó dúró tì wá kó wà pẹ̀lú wa. Sórí èmi ò ń ṣe ẹni téèyàn lè máa halẹ̀ mọ́ pé ṣẹ̀wọ̀n. Bẹ́ni Lee àbí kí ló jẹ́ sọ mọ́sálásí tí àwọn agbésùmọ̀mí farapamọ́ sí. Ṣé o mọ̀ pé àdúgbò ẹ̀ náà wà ó dẹ̀ mọ̀ ṣe bó o mọ mọ́sálásí tí wọ́n wà sọ mọ́sálásí yẹn fáyé. Mú àwọn security personnel lọ sí mọ́sálásí yẹn. Tí o bá ti mú lọ definitely wọ́n ló ń tọ́jú àwọn agbésùmọ̀mí sí àwọn mọ́sálásí yẹn kò jù bẹ́ẹ̀ lọ. So Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ fẹ́ lè kọ̀ọ̀kan Bẹ́ni Lee ẹ fẹ́ la asọ́pá àti jáde pẹ̀lú yín gbogbo ẹ ṣẹ̀wọ̀ àṣekèrè kan dey play ó ti yé dey play. Àwọn àfáà wa tẹ́yìn náà ń gbé sórí social media yẹn àwọn àfáà wa tẹ́ ń bú yẹn àwọn àfáà wa tá ń sọ̀rọ̀ tẹ́ ń gbé fídíò wọn yẹn ẹ̀yin náà ṣẹ̀wọ̀n lórí ẹ̀ ó ti yé ẹ. láṣìṣe àwọn òṣìṣẹ́ kìíní ọmọ agbógun má gbin làwa àwa lọmọ ajáde ní mògùn ọmọ agbógun má gbin. Wọn bàbá wo ń ṣe ràndọ̀ràndọ̀ bí irú tiyín aláṣìṣe lẹ́yìn aníkẹ́ ẹyẹ ṣe ràndọ̀ràndọ̀ lórí social media ẹyẹ dọ́gbọ́n fi ìṣẹ̀ṣe gbá èèyàn wá bọ́ sórí social media. Ìwọ tó pe rẹ lóníṣẹ̀ṣe bọ́ sórí social media kó wá sọ nípa àṣẹṣe fún wa. Gbàgbé pé kó máa tánìṣì méjì Islam kò sọ pé ìṣẹ̀ṣe o ní ìsìn náà bá sọ pé kí n sọ̀rọ̀ Islam máa sọ pé Islam ọ̀nà mi rèé o bó ṣe rí rèé o bó ṣe rí rèé. Ìwọ náà jáde kó sọ̀rọ̀ ìṣẹ̀ṣe kò ṣe ká máa tánìṣì ká máa sọ pé èèyàn kan apààyàn ẹ̀sìn kan ló ń pààyàn ẹ̀sìn kan ló ń bá tèèyàn jẹ́. Inú mọ́sálásí náà agbésùmọ̀mí farapamọ́ sí. Wáì tí wo ò ṣe ó yẹ kó lọ ṣó mọ́sálásí yẹn ni kí gọ́ọ̀mẹ̀ntì kí wọ́n gbé ẹ kí wọ́n wá ní kó mú wọn lọ síbi mọ́sálásí tí àwọn agbésùmọ̀mí farapamọ́ sí. Ó ti yé kán mú ẹ kán béèrè ibi tí àwọn agbésùmọ̀mí farapamọ́ sí kò jù bẹ́ẹ̀ lọ náà. ìyẹn ò ń ṣe pé bóyá ká máa wá halẹ̀ mọ́ra wa pé ẹ̀ṣẹ̀wọ̀n kí ni. Ó dà ẹni tó ń lọ Eid. ẹ wà àwọn olórí burúkú àwọn aláìníròònú àwọn wèrè kí ẹ rí wọn àwọn ẹrú ṣìgìdì àwọn tí ò gbádùn àwọn tó ti ṣí èrè olórí burúkú ara wọn wá tó wá jà wọn nìkan àwọn innocent children náà
a máa mú wọn wọnú ẹ̀. Ṣé ẹ rí wọn? Àwọn wèrè. Àwọn ọmọ kan wà bí kan tí wọ́n mọ ibi tí wọ́n wà o. Ẹ rí, wọ́n ti lọ forí balẹ̀ fún ṣìgìdì tán. Wọ́n ń bọ̀. Kó má ra gbá fún gbogbo yín. Ẹ̀yin olórí burúkú yìí. Ẹlẹ́yìn sọdún wèrè kò ní dá fún yín, kò ní dá fún ọdún olórí burúkú tẹ́lẹ̀ ń ṣe. Gbogbo àmọ́ yín pátápátá náà, gbogbo wọn Fúlàní ló máa kó gbogbo wọn. Ẹ̀yin olórí burúkú yìí. Ẹ wò ó ti ẹ̀ ń ké mi lára lọ́tọ̀. Bóyá èmi nìkan ló ń kára lọ́tọ̀ náà, I don't know. Because all those rubbish now, mi ò rò pé kó máa ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá. Pẹ̀lú situation tó wà nílẹ̀ yìí. With the situation on ground. Ṣé ẹ kó rí bẹ́ẹ̀? Ẹ̀yin olórí burúkú yìí. Àwọn alálẹ̀ ò ní fi re fún yín. Gbogbo yín pátápátá ẹ máa ṣánkú ní tẹ́ bá ní ẹ̀fẹ̀ jáwọ́ nínú ní burúkú tẹ́lẹ̀ ń ṣe. Gbogbo yín lẹ máa ṣánkú. Ṣìgìdì lásán lásán. Bẹ́ẹ̀ ló forí balẹ̀ fún. Kò ní ra gbá fún yín. Ṣé ẹ rí wọn? Ẹ rí àwọn olórí burúkú. Àwọn aláìní ròònù. Àwọn ọmọ ẹrú. Àwọn ọmọ ẹrú lárúbáwá. Ẹrú ṣìgìdì. Àwọn àwèrè ẹ kúrò náà jẹ́ mi ọkọ̀ jájáre. Ẹ̀yin olórí burúkú. Tẹ́ni tí òkè nínú ẹ̀yin olé aláṣìṣe tẹ́ wá ń sọ pé kíní tínú bá bí ẹni yẹn tó yójú padà sóbìnrin yẹn tó bẹ̀rẹ̀ sí ní nànà wèrè ẹ sọ wípé oníjàgídíjàgan ni wá. Ṣé gbogbo ìtẹ́ ẹ̀ ń ṣe tẹ́ ẹ̀ ń rò pé bóyá ẹ mú jẹ́ ó kù díẹ̀ ẹ má wọ̀rí. bẹ́ẹ̀ ni lí àbí kí ló pe rẹ̀ má wọ̀rí ó ti gbọ́ bẹ́ẹ̀ kù ó tóbi dáadáa má wọ̀rí ó tóbi má wọ̀rí àjọ fà ó tóbi díẹ̀ so àjọ fà dáadáa. Inú mi ti ẹ̀dùn kó mẹ́sẹ̀gì pé wàá ṣẹ̀wọ̀n torí ìwọ ló fẹ́ ṣẹ̀wọ̀n àwọn ò lè ṣẹ̀wọ̀n. Ìwọ ni kò kọ̀ lọ mú mọ́sálásí tí àwọn agbésùmọ̀mí wà lọ kó wọn wá ẹ mọ̀ wọ́n nìyẹn ẹ dẹ̀ mú wọn jáde kò jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run á gbà fún wa jàre.